Olúgbòhùn tí mo mẹ́nubà lénìí, mo ti máa ń sọ pé olúgbòhùn yàtọ̀ sí olúgbòhùn o. Olúgbòhùn ó yàtọ̀ sí olúgbòhùn o. Àwọn olúgbòhùn kan wà tó jẹ́ pé ká mú ọ̀gà, ká mú aláǹgbá, ká mú kinní. Olúgbòhùn ó yàtọ̀ sí olúgbòhùn ńlá, ó wà o. Irú èyí tí mò ń sọ yìí, sólúgbòhùn tí ẹ fi odidi orí ẹkùn tẹ́ ẹ fi ṣe, sóun lẹ́ẹ̀ fi wé olúgbòhùn, tàbí olúgbòhùn kan mo bólúgbòhùn kan pàdé, ẹnìkan ló fi sẹ́yìn sílẹ̀ pé odidi irú ẹ̀ kan náà wà lọ́wọ́ mi, odidi complete aṣọ eégún náà fi ń ṣe. Olúgbòhùn ni o, mo bá pàdé so online, mo ti bá sẹ́yìn pàdé, àyẹ̀wò mo ti bá pàdé nígbà kan báyìí. Ṣé gbogbo àwọn sẹ́yìn ṣé a fẹ́ fi wé? Tí mò ń gbìyànjú láti fàyọ ni pé àwọn iṣẹ́ lóríṣiríṣi ó yàtọ̀ síra. Atúdè lásán, common atúdè, a rí atúdè téèyàn ná owó tó pọ̀ sí. Ok, atúdè tí wọ́n ní ẹ̀jẹ̀ àgùntàn ńlẹ́ẹ̀dù sí, ẹ ra ẹ̀jẹ̀ àgùntàn ẹ̀ẹ́dù sí, atúdè sí ni. Mo ń try láti jẹ́ kí ó yé wa pé ní ṣísẹ̀ntẹ̀lé ni ògùn wà, tí wọ́n ń pè lóògùn, táwọn ọ̀rọ̀ wa ń pè lóògùn, n tó gùn tí ò ní òpin ni. Ibi tí bí kálukú bá ṣe wá rìn dé, níbẹ̀ náà ni ó ń tọ̀ wọ́n ní ìmọ̀ mọ́ nípa ewé àtegbò. Ṣùgbọ́n pẹ̀lú ìwádìí ti tèmi àti ojú tí mo fò, mo rí pé olúgbòhùn ó kó ọ̀pọ̀lọpọ̀ ohun tó pọ̀ ó kó sínú. Bẹ́ẹ̀ ni, olúgbòhùn ó kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó kó sínú. A máa ń rán olúgbòhùn pé kó lọ ṣiṣẹ́ wá tí ó lọ sí. Bẹ́ẹ̀ ni, a máa ń rán olúgbòhùn ṣẹ́ tí ó lọ tí ó ṣe. Bẹ́ẹ̀ ni. Àìmọye olúgbòhùn la sì ti gbìyànjú tó jẹ́ pé iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìmí ìjọ́ keje, even ọ̀sẹ̀ mẹ́ta lẹ́ẹ̀tọ́ máa rí sí. Mo sọ pé olúgbòhùn, mo ti ṣèdánilẹ́kọ̀ọ́ lórí olúgbòhùn tó pọ̀ gan, torí pé ní tí olúgbòhùn kó sínú pọ̀ o. Gbẹ̀tu, máyẹ̀hùn, àwísẹ, àfọ̀ṣẹ, àkàbá, gbogbo àwọn nǹkan yìí, èpè, olúgbòhùn kó sínú. Lóòótọ́ olúgbòhùn àdúrà wà lọ́tọ̀, tẹ́pá àdúrà náà fi ń ṣe, adẹ̀lé tán fi ń ṣépè. Ṣùgbọ́n àwọn olúgbòhùn kan wà tó kó gbogbo ẹ̀ tó kó sínú, tó sì jẹ́ olúgbòhùn ni, tó jẹ́ wípé olúgbòhùn ni. Ẹni tó bá ní ojúlówó olúgbòhùn tí ń jẹ́ lọ́wọ́ kò gbọdọ̀ tó máa sọ pé òun tó ń wó oògùn kankan káàkiri mọ́. Ìwọ̀nba ní oògùn ṣíṣe ẹ̀ ló máa mọ̀ níṣẹ́ tí olúgbòhùn ń ṣe. Bàbá mi ròyìn bàbá kan fún mi nígbà kan, kí bàbá yìí kì í jáwé, kì í báyàn jáwé, kì í báwọn ṣe nǹkan kan, ṣùgbọ́n kò sí nǹkan tó bá dọ́dọ̀ ẹ̀ tí ò ní yanjú. Yóò sọ fún ọ pé má wọ̀ọ́rí, torí pé olúgbòhùn tí ń jẹ́. Bẹ́ẹ̀ náà sì lọ́dọ̀ àwọn kọ̀ọ̀kan náà ní ìsìn gan, tó jẹ́ pé ó wà digbídigbí. Torí èmi àtẹnìkan ń sọ̀rọ̀ ní ọjọ́ wo níná, bàbá yìí àgbàlagbà ni wọ́n ti rìn nínú ayé gan. Àwa ń sọ̀rọ̀, wọ́n wá sọ̀rọ̀ nípa olúgbòhùn táwọn ń lò láti bí 30 ọdún sẹ́yìn làwọn ti ń lo olúgbòhùn yìí, ṣùgbọ́n kò dáhùn mọ́. Àwọn ò mọ nǹkan tó fà á, torí pé àwọn dé bá ni. Bàbá àwọn sì fi ṣe ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́. Àtìgbà náà làwọn ti wá ń gbìyànjú láti ṣe ìmíì. Gbogbo eléyìí táwọn ń ṣe kò padà rí bẹ́ẹ̀ mọ́.
pé gbogbo lè táwọn padà ń ṣe kò dàbí tìyẹn mọ́. Àwa gbìyànjú, àwọn náà ó máa gbọ́ mi torí pé èèyàn ni wọ́n, èèyàn ni wọ́n tí mo fi sọ pé èèyàn ni wọ́n, yóò ti yá àwọn ọ̀jọ̀gbọ́n. Báyìí ó sọ pé ọmọdé ni mí, wọ́n fọ̀rọ̀ lọ̀ mí, àwa wò pé kí la fẹ́ ṣe. A gbìyànjú bí oríṣìí 4 tí ò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n látàrí wípé bàbá yìí àgbàlagbà ni wọ́n àkọ́kọ́, iṣẹ́ tí wọ́n gbé lọ́wọ́ iṣẹ́ tó lágbára ní, iṣẹ́ ẹlẹgẹ́ ni. Kò sí àǹfààní fún wọn láti lọ máa jáwé pé jẹ́ máa wá gbò kan máa rí lọ́wọ́ wọn rárá. Ṣùgbọ́n a gbìyànjú, mo dìídì lọ bá wọn pé òkè eléyìí tó wà lọ́wọ́ wọn a gbìyànjú ẹ̀, eléyìí tèmi náà mú kọ dání, wọ́n ní kí n má wọ̀rí. Owó tí bàbá yìí ná kì í ṣe owó kékeré. Pèsè àwọn fẹ́ rí eléyìí tí ó dàbí eléyìí táwọn ń lò tí ò dáhùn mọ́ yìí, àwọn tí ń lò bọ̀ kì í ṣe mọ̀ràn 30 ọdún, àwọn sì jogún ẹ̀ ni. Kí ló wá dé tí ò wá ṣiṣẹ́ mọ́? Gbogbo ìta ṣe àti eléyìí tí mo kọ dání ìní parọ́, torí pé n tó gùn tí ò lópin náà ń pè lóògùn, àti eléyìí tèmi kó lọ́wọ́ tí mo kọ dání pé eléyìí ò kíní, méjì tiwọn méjì tọ̀dọ̀ mi, ẹ má jẹ́ n parọ́, ó jọ ni kò dàbí, ó jọ ni kò dàbí. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwa iṣẹ́ wa náà ni, tá bá gbọ́ pé àṣírí tó ń jẹ́ wà níbì kan à á lọ, tá bá gbọ́ pé wà níbì kan à á lọ. Mo wá èyí tí mo fẹ́ sọ̀rọ̀ pẹ̀ bó ṣe wá tẹ̀ mí lọ́wọ́, mo wá pe bàbá ìyá kan ló mọ̀ tún fi eléyìí mọ̀ ta mí lọ́rẹ̀ pé kíní yìí. Bàbá ní ọlọ́gbẹ́ ńlá, ìyá tó fún ọ bò ní, mo ní báyìí ni, tó bá ti dọ̀la mọ̀ bọ̀. Agbéra lọ sẹ́sì mọ̀, olówó ló lówó, olówó ló ní owó, lọ́tún lósì ó jẹ́ ṣíṣe. Irun àjà tí mi rò pé kò sí, bá a ti wá páàrí àárí, àṣìṣe tó wà nínú Olúgbòhùn tá à ń sọ yìí tí mo fẹ́ mẹ́nu báyìí. Èmi kúrò, yóò lo odidi ọjọ́ 7 ní yóò lò lẹ́yìn ìgbà tẹ́ bá parí ẹ̀ tán kó tó bẹ̀rẹ̀ ẹsẹ̀, kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní lò. Wọ́n fún lórúkọ kí n tó kúrò, a ṣe gbogbo ohun tó yẹ ká ṣe. Bàbá wa pè mí ní ọjọ́ 15 tí mo ti kúrò, ó jẹ́ ìjọ́ 7 àbí ìjọ́ 6 tá a ti parí ẹ̀ tán ti wà ní kínní. Tẹ́ bá wá parí Olúgbòhùn, ìmọ̀lẹ̀ tí ń jẹ́ tí ń gbà tí wọ́n ń tọrọ nǹkan bẹ̀ tí ń gbà, ibẹ̀ lẹ́ lọ bò mọ́, inú ilé òòṣà lẹ́ lọ bò mọ́ tí ó ti gba agbára. Bàbá wa pè mí pé ọlọ́gbẹ́ ńlá, àwọn ò wá nǹkan kan káàkiri mọ́, èyí ti dáa. Bàbá kí lẹ wí? Wọ́n lè yí ti dáa. Kí lẹ wí bàbá? Wọ́n ní èyí iṣẹ́ ó ti tẹ́ àwọn lọ́rùn. Pé àwọn ti bí wọ́n ṣe ń pe àwọn tẹ́lẹ̀, torí èyí táwọn ń lò tẹ́lẹ̀ wọn, orúkọ tó sọ àwọn táwọn fi dèèyàn ńlá, èyí náà yóò sọ mí bẹ́ẹ̀, yóò sọ àwọn bẹ́ẹ̀ padà, nítorí pé àwọn ti rí pé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, torí pé bàbá yìí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èèyàn ni wọ́n ló bí
ọ̀rọ̀ tí èmi àtẹnìkan jọ sọ láìpẹ́ nípa Olúgbòhùn tí mo wá wò pé tí bàbá yìí bá mi bẹ́ẹ̀ tẹ̀lé kò sí Olúgbòhùn tí ń jẹ́ mọ́ ló bí ọ̀rọ̀ tí mo wá ló bí eléyìí tí mo wá mú jáde pé kò sí Olúgbòhùn tí ń jẹ́ mọ́. Ẹ má sọ bẹ́ẹ̀ ibi tí kálukú bá rìn dé ní ó sọ lóòótọ́ irọ́ pọ̀ kì í sì ṣe pé irọ́ náà èyí tá à ń ṣe ti ń jẹ́ tẹ́lẹ̀ ẹ wo eléyìí tí bàbá tó lóun ti ń lò bá láti bí 30 ọdún tí ò wà rí bẹ́ẹ̀ mọ́ ṣé nǹkan tó jẹ́ ìwọ ni. ẹ má lẹ́jọ́ mi pọ̀ o ṣe rí Olúgbòhùn yìí tó o bá ní mọ́ wá nǹkan káàkiri mọ́ kí ló bá wọn bá ń wá odidi orí ẹkùn tútù ó jo pẹ̀lú odidi akari kan kò jù bẹ́ẹ̀ lọ ó jo òun lọ́tọ̀ ni mò ń sọ o orí agbe orí àlùkò ọwọ́ já erin egbòogi tó kú sóòrò egbò ọ̀pẹ tó kú sóòrò òwú tí wọ́n fi dí imú àti ẹnu yóò ti yé àwọn ọ̀jọ̀gbọ́n egbò kàkàsí ńlá irun orí ẹ̀yìn so àwọn irun yìí lájòpọ̀ mọ́ odidi orí ẹkùn nígbà tá a bá jù tán a pò lọ́sẹ̀ tá a bá pò lọ́sẹ̀ tán tá a jó gbogbo ẹ̀ tá a parí ẹ̀ tán a wà kó sínú ìsásùn a wà mú ojúdá ẹdun àrá a kìbọ̀ láàrin a wà mú irun àjà a file lórí irun àjà ayé a file lórí a wà daṣọ pupa bò ẹ wà gbé pamọ́ fúnjọ́ méje. obìnrin ló fi ṣe ìtawá lọ́rẹ obìnrin ló fi tawá lọ́rẹ. Olúgbòhùn tí ń jẹ́ wà o bẹ́ẹ̀ ni ó kàn jẹ́ pé ẹni tí ó rọ́ọ̀lù yóò jẹni tó Olúgbòhùn tí ń jẹ́ ó wà nílẹ̀ Yorùbá o bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń lò pọ̀ káàkiri tó jẹ́ pé iṣẹ́ títí wọn ni tí wọ́n ń lò wọ́n pọ̀ káàkiri tí sì ń dá wọn lóhùn dọ́là ọ̀sẹ̀ tí ń dá wọn lóhùn tí ń jẹ́ Ọlọ́run ò ní padà lẹ́yìn wa gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ pé ọmọ GSC TV a máa ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa ni tá a bá gbọ́ pé àṣírí báyìí wà níbí báyìí á wà lọ àwọn àṣírí báyìí ò gbọdọ̀ parun nílẹ̀ Yorùbá torí pé yóò padà wúlò. Àṣírí kan wà tí àwọn bàbá wa máa ń ṣe ńgbà kan téèyàn bá ń dùn nǹkan kò sí nǹkan tó lè mọ́ dùn tí wọ́n bá parí iṣẹ́ ìtàn àṣejẹ ni tó bá ti jó kinní hùn tó bá ti ṣàṣejẹ yẹn ó dà sí i ó ní mo ti mélé ìjẹ nǹkan báyìí èmi ni ó tún mú kejì mo ti jẹ́ o lágbájá tí ń bá mi dùn ẹ padà ó tún mú ó tún jẹ́ ó tún mú kàmẹ̀dò tí ń bá mi dùn mo ti jẹ́ o gbogbo àwọn tí wọ́n báyàn dùn kínní ni wọ́n withdraw ẹ wá ní oṣoògùn lẹ̀ Yorùbá oògùn wà nílẹ̀ Yorùbá ìwà gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ tẹ̀m̀bẹ̀lẹ̀kun náà wá ló fi dàbẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ò jáde síta mọ́. ọmọlọ́gbẹ́ ńlá mo kàn fẹ́ ká mọ̀ pé Olúgbòhùn tí ń jẹ́ àwọn àṣírí tí ń jẹ́ wà ní ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ẹ jẹ́ káwa náà ọ̀pọ̀lọpọ̀ wa àwa ọ̀dọ́ ọ̀sìn láti fi 08061408254 09072793348 mo máa ń sọ kíní kan tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá a bá fi sílẹ̀ ẹ dákun ẹ mọ́ pè wá mo máa ń sọ nínú kíní mi ẹ mọ́ pè wá ṣùgbọ́n ẹ mẹ́sẹ̀jì wa àṣírí tẹ́ fẹ́ béèrè lórí ẹ fi ránṣẹ́ sí wa ní WhatsApp ẹ wá béèrè lábẹ́ ẹnìkan pè mí òun ò ní WhatsApp ni òun ò ní kíní kan ní bó ló ṣe rí n tá a post ebi kankan ló ti rí wọ́n fẹ́ ká máa dáhùn béèrè lórí kọ́ mo rí ẹ̀ máa ń sọ yóò dàbí àfojúdi kò lè rí bẹ́ẹ̀ kì í ṣe ta àfojúdi kì í ṣe pé èèyàn jọrọ èèyàn lójú kọ́
ṣùgbọ́n mẹ́sẹ̀gì wa ní WhatsApp tábà tí ìdáyín lọ a máa dá yín lò torí pé mẹ́sẹ̀gì pọ̀, mẹ́sẹ̀gì ó pọ̀. Àdúrà wa ó gbà o. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ káòtù òjire, alágbára ni wọ́n. Àwọn bàbá wọn alágbára ni wọ́n, ọkùnrin ni wọ́n, wàláhì ọkùnrin ni wọ́n.